Destiny tó bá jẹ́ pé gbogbo àwọn olórin tó ti kọ́kọ́ jẹ́rò ṣàwájú bí àwọn Pàṣọ bí àwọn Òṣùpá bí àwọn olórin ńláńlá bí àwọn Màlà bí àwọn olórin tó kù tó bá jẹ́ pé bí wọ́n ṣe fọ̀bẹ tí ìyá wọn lọ́rùn tó fẹ́ pa ìyá wọn nìkan ló kù ló lè mú jẹ lórí èpẹ̀ lọ́gbọ́n wọn bá fẹ́ pé wọn bá fi ọ̀bẹ sí ìyá wọn lọ́rùn wàláì fún mi láàyè wàláì fún láì mo tún fi Ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ kó mórí bọ́ nílé èpè tí mo fẹ́ gbé ẹ sílá wọlé sùn ní pé tó bá yẹ pé èmi kọ́ ni mo bá bí ẹ tó bá yẹ pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú tó bá yẹ pé ikùn mi kọ́ ni mo fi rù ẹ fóṣù mẹ́sàn tó yẹ pọ́yàn mi kọ́ ló mú tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi lè pè tí mo fẹ́ ṣẹ̀yìn ò ní mú ẹ tó yẹ pé òbú ní òbò mi ló ti jáde mo fọ ọkùnrin dání mo fa tọ̀run dání ni tọ́lọ́run ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ Destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ tẹ lọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù Destiny wàláì fún mi láì o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Èpè òbí wọ́n máa ń sọ pé ọmọ ò gbọ́dọ̀ gba èpè òbí. Ìwọ ti fẹ́ẹ́ rí gbélé yìí o wàláì fún mi láì sí àlùkùránì pẹ̀lú ògùn Ọlọ́run sẹ́ o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Gbogbo bí tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlẹ́mọ̀ àti kò lọ wádùn náà tó o bá wádùn náà yẹ wàláì fún mi láì wà máa lé ní òní bá tí wọ́n bá ń pe gbogbo ṣó fún gbogbo ayé ní 1 million tipátipá náà máa fi 50,000 lọ ẹ tí o bá rí bẹ́ẹ̀ àṣọ yìí pé èmi kọ́ ni mo bí ẹ pé mo jẹ́ ọmọ ẹgbẹ́ àbúrò ọmọ ìyá ilé mi ni mo tọ́ àbọ̀mọ ìyàwó mi ni mo tọ́ bẹ́ẹ̀ ni mo rí fún ẹ òun rówó náà ló fi ń sẹ́ẹ̀dì 3 million ló fi ń sẹ́ẹ̀dì 300,000 síyàwó ẹ nígbà bẹ́ẹ̀ náà fi ń ṣe orí burúkú yóò fi rẹ́ni bá sọ̀rọ̀ nígbà tó o bá rí owó ná tí ò sí kankan fún ẹ mọ́ wàá mọ̀ ìkó ti ṣe ìyàtọ̀ bẹ̀rẹ̀ tètè bẹ̀rẹ̀ ti gbére lọ́dẹ̀ ẹ̀ làwọn aláwo ẹ o tètè bẹ̀rẹ̀ ti pé àwọn olóògùn ẹ kò ní ìyá iṣẹ́ ìpè fún ẹ àti tí ẹ bá mú mi lókùn àti tí ẹ bá bá tẹ́gùn lókùn nítorí tiẹ̀ mò ń rí ẹ̀gbin tí ò yẹ kí n rí nítorí tiẹ̀ mọ́tò ló ra fún mi àbílẹ̀ ló gbà fún mi ni àbúrò kan ló tẹ oṣooṣù pé jẹ́ kí n mọ̀ṣù kí n fún ìyá mi ní 50,000 tán kí ni ìṣe mi jẹ ni ìwọ wo ni ìwọ ọmọ òṣì. Gbogbo abiyamọ ayé ẹ fi ọ̀rọ̀ ìyá Destiny ẹ fi kọ́gbọ́n ẹ̀yin ìyá wa ẹ̀yin òbí wa ẹ̀yin àgbà náà lẹ ní bínú bá ń bí bàbá tó gbọ́mọ jù sínú ìrùn bínú bàbá bá rọ̀ sínú ìrùn máa rọ̀ ni ká fi compare mọ́ ìpè tí ìyá Destiny tó gbé ọmọ ẹ̀sẹ̀ àwa wí tán àwọn dìdì nìkan ní ó ṣẹ̀ nígbà tí ìyá bá bá ọmọ ẹ̀ wí sóun wá ní adúrú èpè kàǹkà báyẹn kí èèyàn tó máa fi ọmú àyà rẹ̀ abẹ́ rẹ̀ ṣépè fún ọmọ tó bí nínú ẹ̀ èèyàn ń tọ́ka sí wípé ọmọ náà ti kúrò nínú ọmọ fóun èèyàn ti ń júwe ọmọ yẹn yìí ṣe ọmọ mọ́ tóbi bá ti fi lè bínú dé level yẹn tó dẹ̀ ń ṣépè tinútinú fún ọmọ tó bí àwọn kan wá ní ìyá Destiny kọ́ ló pa Destiny ó kàn bọ́mọ wí ni ṣé bọ́n ṣe ń bọ́mọ wí nìyẹn àwọn olórin kan àgbà olórin kan wọ́n ní ẹ yé ṣépè fọ́mọ ọmọ ẹ̀yin òbí wa ìpè tẹ́ ń gbọ́mọ ṣẹ́ ló ń fọwọ́ aago sẹ́yìn bàbá wa Wasiu Sidik àti ìyàwó wọn náà kọrin àbáyé lóyún àti ìyàwó wọn kan náà méjì náà kọ́ ó túmọ̀ sí wípé kò yẹ kínú bí òbí títí kó wá wò sùnsùn ẹsẹ̀ ó ní Destiny Boy bá ṣe ìyá rẹ̀ tí ó wà wọ́ tí kò gbé ọmọ tó bínú ẹ̀ ṣépè báyìí àwa wí tán ẹ̀ lóun kọ́ ló pa á táwọn ayé afẹ́ ṣe dáa táwọn fẹ́ wò wípé bóun ló ní nǹkan ẹ̀ ó yẹ kán gbé ìyá Destiny Boy tó ń ti èpè tó ṣẹ́ fọ́mọ yẹn kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe láyé ọmọ ọdún mélòó ni bí nǹkan yẹn bá ti fẹ́ ṣẹlẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín èyí ṣe tẹ́ ẹ̀ wá àwọn àgbààgbà tí ó bá yín parí ẹ̀ ṣépè ló wá kàn ní ìsinyìí títa ló wá dì báyìí títa ló dì báyìí ta láyé kíkù rọjú báyìí kódà kó jẹ́ wípé
ọmọ yẹn ò gàrí yín kò fún yín nìkan kan, tó bá padà yá yóò padà bá rẹ̀ sọ̀rọ̀. Ó yẹ pé ẹ̀ tí ìgìrì ẹ̀ látìgbà tó ti dìràwọ̀ tó di star tó ṣe gbogbo ẹ̀yẹn, tó bá padà yá ẹ padà jèrè ẹ̀. Sẹ́ni tí ò wá sí mọ́ nísìnyí ìrèwú lẹ fẹ́ jẹ, lẹ́yìn kẹ́ ẹ máa wo àwọn àwòrán ẹ̀, kẹ́ ẹ máa wo àwọn ṣẹ́, kẹ́ ẹ máa wo àwọn ibi tó ti dé, kí ìbànújẹ́ máa bá yín. Bí ò bá kú ó sì lè dára fún yín lọ́jọ́ iwájú. Ṣé òkú ẹ̀ nísìnyí kí ló fẹ́ ṣe fún yín? Sójú ò wá tì í báyìí ló ti pété gbọ́mọ yín ṣẹ́. Àǹfààní wà fún èèyàn láti polówó ọjà yín níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV 08067109598 08067109598. Ẹ ṣeun o tẹ́ ń wò wá. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 08038348630 tàbí 0705288104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, kò ti ṣe bẹ́ẹ̀.